Mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tí ẹ ti ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kòwé ko ege ẹ̀yin èèyàn ẹ mọ̀ tí àwọn pàdí méjì tán bá pàdé ara wọn, especially ẹ̀yin ọkùnrin, ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹ máa oríṣiríṣi sign ló wà. Àwọn ẹlòmíì á ṣe báyìí, àwọn ẹlòmíì á ṣe báyìí, you know, ó mọ̀ kẹ́ wá pàdé ara yín, ìyẹn náà ṣe tiẹ̀ gbà sílẹ̀ ege. Kábíyèsí Ọọ̀ni kí lẹ fẹ́ sórí àpèrè yìí dá gangan, a dẹ̀ ń wí lójoojúmọ́, ẹ mọ gegele lórí gegele. Kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ni gangan? Ìmọ́lẹ̀ dé lọ́ṣun, Adeleke ti jóríire o, ó ti gbé ìmọ́lẹ̀ sọ́ṣun o. Davido kí ló happen? Bùgá wọn bàbá Adeleke, èyí tẹ́ ṣe ikú díẹ̀ káàtó. Ẹ̀yin èèyàn ẹ wo fídíò yẹn. Ìwọ kan bàbá olú orílẹ̀ gbọ́n ó yẹ ẹgbà síbẹ̀ jàre. Kí ló ṣẹlẹ̀ tó bójú Kábíyèsí Ọọ̀ni jẹ́ báyìí? Bàbá ìmọ̀lẹ̀ bàbá Adeleke ó wà Davido. Kí ló ṣẹlẹ̀ tẹ́ bójú Kábíyèsí Ọọ̀ni jẹ́ bẹ́ẹ̀ yẹn? Ṣé ti níjà ti tẹ́lẹ̀ ni? Ṣé ní wọn sínú tẹ́lẹ̀ ni? Ṣé eye service ni bàbá Ọọ̀ni ṣe ni? Ṣé behind the closed door ẹ wà lórí one thing ni? Governor Adeleke of Osun State, kí ni gbogbo ọmọ Yorùbá ṣe fún yín? Àbí gbogbo Ifẹ̀ kí náà ṣe fún yín tẹ́ ẹ fi bojú bàbá Ọọ̀ni jẹ́ bẹ́ẹ̀ yẹn ní public? Kàsà Lord of mercy, oh Lord of mercy. Kí ló ń ṣẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá bá ṣe ń gé yín lọ́wọ́ lẹ̀ ń pòrùka lójoojúmọ́? What is the problem? Ṣé kò sí nǹkan míì ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Tá bá wá sọ lẹ́nu ìgbà tá ti wá sọ wípé àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá tá ti ń pariwo wípé bẹ́ẹ̀ ṣe ń bojú wa jẹ́ a ò láìkẹ́. Ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí ni wọ́n ti ń súnkè o. Bọ̀ mo wá wo lọ gàràgà, mo wo lọ sósì, mo wo lọ sọ́tún. Kábíyèsí Ọọ̀ni ò sí lára àwọn tó ti ẹ̀ súnkè rárá. Kàkà kí kábíyèsí ájó ìlíìgì àwọn kábíyèsí tán rọra fi rìvásì ṣe tán rọra rí pé ó dàbí pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwọn ọmọ Yorùbá ti jí o. Ẹ wò ẹ jẹ́ ká rọra pọ́nra wa lé ni o. Ẹ wo àwọn ọba tó kù bí wọ́n ṣe rọra ń ṣe gẹ́gẹ́lì. Kì í ṣe gbogbo patí lẹ ti máa rí wọn. Tẹ́ ẹ bá dẹ̀ máa rí wọn ní patí, ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe bí ti tẹ́lẹ̀ tán kàn déédéé dìde tán máa ṣe yánmayànmá ní orí inú patí. Wọ́n ti padà tọwọ́ ọmọ wọn bọṣọ, wọ́n ti padà ń pọ́nrí àpèrèlé, wọ́n ti padà ń bu iyì kún ìwọ àti èmi tá a jọjọ́ ọmọ Yorùbá àti ilẹ̀ Yorùbá àti orí àpèrè tí wọ́n jókòó sí àtàdé tí wọ́n dé sórí tán bá tiẹ̀ bọ̀wọ̀ fà orí títí wọn. Ṣùgbọ́n àmọ́ gọ́ọ̀dì kábíyèsí tí mo rí tán ṣàtúnṣe Ọọ̀ni máínọ́ọ̀sì o. Bẹ́ẹ̀ ni Ọ̀jájá Ògúnwùsì, kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì àfìdí ọ̀tẹ̀ jálẹ̀. Ẹ ò sí lára àwọn tó ń gbọ́ gbogbo bá ṣe ń complain àwọn nǹkan tá ní kẹ́ má ṣe òun lẹ́yìn like tẹ́ ẹ máa ń yàn láàyò. Àbí ṣé nǹkan mi ti wà náà rí? Ẹ dúró, àbí wọ́n ti tọwọ́ mi ìbọ kínní ìmọ̀ kábíyèsí lọ́wọ́ ni? Àbí kábíyèsí Ọọ̀ni kò tiẹ̀ mọ bó ṣe ń ṣe ni? Àbí ó ní nǹkan kan tí wọ́n ti ṣe sí wọn ni wípé tán bá ti dé public wọ́n máa miss ẹnu mi ò gbà. Àbí ó ti tọwọ́ lébọ̀ pẹ̀lú wọn ni pé ní gbogbo public tẹ́ ẹ bá lọ anywhere o ẹ máa alẹ́nu mi ò gbà ṣẹ́ because disgrace lélẹ́yìí o. Kábíyèsí o orí mi rèé o, kádé kó pẹ́ lórí o, ìrìn yín fín o. Bọ̀ ilé ìtẹ́ ìṣe yìí ìtìjú ni wọ́n pè. Mo rí oríṣiríṣi ìjà ti lọ on social media
níbi tí àwọn tó súnmọ́ kábíyèsí gangan lọ́mọ wọn, àwọn ọmọbìnrin tí wọ́n súnmọ́ wọn tó wọ pálásì wọlé jáde, tí wọ́n ti kọ̀ndẹ́mù act tí kábíyèsí hàn ní fúnra lára wọn gan ṣe wípé kábíyèsí kí ló dé ganan, ẹ yé bojú wa jẹ́, àti kábíyèsí àti gọ́fúnà Adeleke of Ọ̀ṣun, ẹ̀yin méjèèjì ẹ̀ ń bojú àwa Yorùbá jẹ́, ṣé nǹkan míì ti wà lára yín ni? Bàbá ìmọ́lẹ̀ ètò ìṣèdúró náà jẹ́ kọ́kọ́ yanjú ti kábíyèsí ká má kó papọ̀. Lára àwọn ọmọ tó wọ pálásì tó ń pe dájì mi àwọn gan ti sọ wípé ìyá ti the way tí kábíyèsí ṣe máa attend the functions ó ti wà irritating, tó já sí wípé lẹ́nìí nígbà tí mo ka kọ́mẹ̀ntì wọn ni mo wá rí wípé àṣé ọ̀pọ̀lọpọ̀ tó súnmọ́ kábíyèsí Ọọ̀ni, àṣé wọ́n padà advice kábíyèsí, àṣé wọ́n padà ń jẹ́ kí kábíyèsí mọ bí àwọn nǹkan ṣe ń lọ lórí social media, bí àwọn èèyàn ò ṣe láìkí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe bó ṣe ń bojú wa jẹ́. Èmi ṣẹ̀ṣẹ̀ wá confirm lẹ́ni ni wípé wọ́n advice kábíyèsí ni òun gbọ́ràn. Ege kásá kábíyèsí Ọọ̀ni, kí ló ṣẹlẹ̀ ganan? A ní pé ọba Oonirisha kò tẹ́ ṣe Oonirisha, gbogbo àwọn kábíyèsí kì í ṣe gbogbo functions tán bá ti invite yín sí lẹ máa lọ. Kọ́mọ̀tì ẹ̀ wá sọ wípé irú ipò tẹ́yìn wà nídìí all of ilẹ̀ Yorùbá, ṣe bá sọ wípé yín ni olórí gbogbo ọba. Ẹ lè jẹ́ olórí gbogbo ọba kẹ́ bojú wa jẹ́, kẹ́ bá ilẹ̀ jẹ́, kẹ́ bá ayé jẹ́, kẹ́ bọ̀run ṣe jẹ́ báyìí. Ìtìjú kì í ṣe fẹ́yìn nìkan, gbogbo àwọn ọmọ Yorùbá ni. Ẹ máa ro ti àwọn ọmọ Yorùbá mọ́ ìrìn àjò ayé yín tẹ́ bá ti ń jáde kábíyèsí, àbí tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀ kàbẹ́ fẹ́ ṣe nǹkan kan. Kí ló dé? Wọ́n ló ti advice yín táyà kẹ́ máa jókòó lé, ẹjọ́ ṣé ọbọ̀ ní representative ni tẹ́ ẹ máa gbé ọ̀pá àṣẹ sẹ́yìn as usual tó máa gbé ọ̀pá àṣẹ kiri ilẹ̀, kẹ́ ẹ gbé ọ̀pá àṣẹ sórí ẹ̀yìn representative. Ìyàwó dẹ̀ lọ bẹ́rẹ́bẹ́ ṣé ní èyí tó rọ̀bọ̀ tí kò sanra jù, kò slim jù, tó jẹ́ pé owó wà, orúkọ wà, aṣọ wà, wọ́n ní beauty, wọ́n ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀ máa bójẹ́ occasion kan olórí kan ní, ṣé èyí tó dúdú bí kóró ṣe ní both home and abroad, kò bójẹ́ àwọn ilé ìtẹ́fẹ́ kan máa ṣe attend the function fún yín labroad, ẹni sí wọn sábroad nínú pálásì lọ́wọ́ kìíní náà wọ́n kún lógún, wọ́n kún lọ́gbọ̀n yàtọ̀ fún ìyàwó gan àwọn tó ṣì wà waiting list wọ́n lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. Ṣé ẹ wá rí èèyàn kankan bẹ́ẹ̀ kábíyèsí Ọ̀jájá tẹ́ ẹ lè sọ wípé kán gbọ́pọ̀ àṣẹ tẹ̀lé lẹ́yìn kí wọ́n máa lọ máa represent yín káàkiri ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn functions tó ti wá di wípé ṣe ni wọ́n wá yẹ̀yẹ́ yín kiri gbogbo functions ìsìn lẹ́yìn kábíyèsí Ọọ̀ni? Kábíyèsí ọba Síjú Adé ọ̀run yín re ẹ wàjà. Bóyá ìbá tí ìmá wàjà nígbà tẹ wàjà èyí tó wà ń bẹ̀ yìí, kábíyèsí tó wà ń bẹ̀ yìí, mi rò pé wọ́n fìtì sí bíbí. Ẹ̀yin ọmọ fẹ́ ẹ má bínú o, ẹ bá dẹ̀ bínú ẹ̀yin lẹ́dẹ̀ mọ̀, torí wípé ọ̀rọ̀ tó wà lẹ̀ ọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni. Torí kábíyèsí mo padà discover pé wọ́n advice wọn, wọ́n sọ fún wọn, àwọn ni wọ́n ń gbọ́ràn. So nísìn a máa bẹ̀rẹ̀ sí ní bojú yín jẹ́. Mo dẹ̀ wá rí ọ̀pọ̀lọpọ̀ ní tẹ̀sẹ̀ pé kàn upload the full video, àwa ti rí gbogbo full video. Lẹ́yìn ẹ máa gbọ́ o bí ọ̀rọ̀ yẹn ṣe rí lélẹ̀ kí tó wá tún ju another video full video kan fún yín. Àwọn kábíyèsí nínú functions yẹn ẹ ṣáàrí wọn tó jókòó lọ bẹ̀rẹ̀bẹ̀ gbogbo ibi tí kábíyèsí Ọọ̀ni àti ọba Olúgbọ́n gbogbo wọn àwọn olórí wọn jókòó tì wọn. Gọ́fúnà Adeleke of Ọ̀ṣun state ìmọ́lẹ̀ wọ́n dẹ̀ wọ ọbẹ̀ o. Délé Mọ̀mọ́dù, bàbá Délé Mọ̀mọ́dù àti gọ́fúnà Adeleke wọ́n jọ wọ ọbẹ̀ yẹn ní o. Ẹ̀wọ̀n pé fìdípì ni wọ́n. Kábíyèsí Ọọ̀ni lítù tèmi mọ́ o. Kábíyèsí Ọọ̀ni àwọn jẹ́ APC, àwọn ti bí Mọ̀mọ́dù àti Ọ̀ṣun state àwọn PDP àwọn nìyẹn. Ṣé politics náà gbọ́? Anyway ẹ jẹ́ a máa ṣàlàyé lọ. A ti rí gbogbo bí kinní yẹn ṣe ń lọ. On a good day tí kábíyèsí Ọọ̀ni tí ẹ bá fi iyì tó wà lára yín tẹ́ ẹ jẹ́ kó dúró síbi tí Ọlọ́run fi sí lára yín, ẹni ọmọ Yorùbá àti tí ò jẹ́ Yorùbá tó bá wọbẹ̀ yẹn, ṣé kéré inú ayé ni tí anybody ikọ̀ kíkọ táìtù tí ìbá ní láyé àbí ipò kíkọ tí ìbá wà àbí okun tí ìbá kò já mọ́, ṣé ó fẹ́ sọ wípé ẹ kéré lórí ibi tẹ́ jókòó sí yẹn? Ṣé ti gíga ni ká sọ ni àbí ti gbogbo dírẹ́sì àbí ti orúkọ
ẹ̀yin nìkan kan lẹ́dẹ̀ jókòó sí gbogbo bẹ̀yẹn, ẹ̀yin kábíyèsí lọ́balọ́ba lẹ jókòó síbẹ̀ pẹ̀lú àwọn olórí débi wípé gọ́vnà Adeleke wọ́n wá wọnú bẹ̀yẹn àti bàbá Muhammadu àti àwọn kọ̀ọ̀kan tó tẹ̀lé wọn lọ ni wọ́n wá ń lọ o náà wá ń kí pé kíní o ni wọ́n tàpù wọn gọ́vnà Adeleke ń lọ jẹ́jẹ́lì kí gọ́vnà Adeleke tó dé ibi iwájú ibi tí Ọọ̀ni jókòó sí Ọọ̀ni ti dìde bíi ẹ dìde ẹ jókòó bàbá Ọbásanjọ́ mo mọ̀ ipá ọmọ yín náà ni ní ìmọ̀ bóyá ó sì jọ ọmọ yín mọ́ sìn bọ̀ ní ìgbà yẹn lọ́wọ́ ọmọ yín ni ń bá ní pé ká ẹ máa advice bàbá Ọọ̀ni yìí o wọ́n bójú gbogbo ìwo àwa Yorùbá jẹ́ o dé bàbá Ọbásanjọ́ ẹ sì máa pe attention fún kábíyèsí Ọọ̀ni níbi tá a bá dé wọ́n nídìí láti ti oh God ẹ dìde ẹ jókòó wáyé máa ṣe fún yín kábíyèsí Ọọ̀ni ẹ disgrace wa now ọba gọ́vnà Adeleke wọ́n wá ń bọ̀ nìyẹn pẹ̀lú bàbá Délé Mọ̀mọ́dù àtàwọn tó kù wọn kọ́ tó dé wọ́n gba iwájú bóyá wọn ọmọ ẹ̀pá àwọn ọba náà gbọ́n àbẹ́ ni gọ́vnà ìgbéraga ó pọ̀ fún wàrísì yín èmi ò dẹ̀ rí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ni tó ní ìgbéraga o ṣùgbọ́n pẹ̀lú ìwà tẹ́ wù yìí ìgbéraga ti padà pọ̀ fún wàrísì yín eléyìí tẹ́ ṣe yìí ẹ̀tẹ́ ni o ẹ̀sín ni o àbùkù ni o Ọlọ́run yàsín ẹ jẹ́ kí n sọ fún yín gọ́vnà Adeleke gbogbo gàràgàrà yín tẹ́ kàn ṣe kò kọjá ọjọ́ mẹ́jọ kò kọjá ọdún mẹ́jọ yín tó bá ti pé ṣangiliti ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ o ẹ wá máa lọ o ló bá tún tán o ṣùgbọ́n kábíyèsí tẹ́ ẹ̀ wò ìbọn tẹ̀ jẹ́ báwọn ni wọ́n fi ra wọn sípò àpọ́nlé àwọn máa wà ń bẹ̀ kàn rí kẹ́sẹ̀ ni títí tán fi dàgbàdàgbà tán fi dògbódògbò tí ọlọ́jọ́ á fi dé tán fi darúgbó kẹ́ ẹ lè mọ̀ wípé gbogbo gàràgàrà yín gọ́vnà Adeleke kò kọjá ọdún mẹ́jọ ìwà ìbàjẹ́ lè wù ní public tá ìbárẹ́yàn bá yín sọ̀rọ̀ àwa máa bá yín sọ̀rọ̀ àsọ òtítọ́ fún yín èmi ò ní fi gbá kọ̀bọ̀kan nínú lọ́rọ̀ kọ́ṣá bí gọ́vnà Adeleke àtàwọn bàbá Muhammadu tó gbé wọn ṣe ń bọ̀ wọ́n ti kọjá eré kábíyèsí Olúgbọ́n tó wà bẹ́ẹ̀ wọ́n ti dìde ìgbà tí gọ́vnà Adeleke ń lọ tí wọ́n recognize wọn bàbá yẹn rọra pọ́nra ilẹ̀ rọra jókòó wọn àwọn olórí wọn sì wà bẹ́ẹ̀ oníkálukú rọra jókòó wọ́n sọ júnù wọ́n fọ̀pá rìn pé ẹni bá rí mi ni máa rí bó o bá pọ́n mi lé ìpọ́n ọlé bó o bá lò pọ́n mi lé bó o bá lò rí mi wà láì àsàmà fúfú ìwọ gan bàbá orílẹ̀ kábíyèsí Olúgbọ́n wọ́n rọra jókòó wọn àtolórí wọn wọ́n fi iyì wọn wọ́n fi bora wọn mọ́ bẹ́ẹ̀ kábíyèsí Olúgbọ́n gọ́vnà Adeleke má dẹ̀ kọjá o kí gọ́vnà Adeleke tó kọjá àwọn bàbá Olúgbọ́n Ọọ̀ni ti dúró bàbá wa Oonirisha wọ́n ti dúró àfi bí nǹkan míì ẹjọ́ kábíyèsí Ọọ̀ni ṣé kan mi ti wà náà rẹ̀ torí ó ti pé ta fẹ́ complain nípa kìíní kẹyẹ náwó kiri títì nínú pọ́blíkì tẹ́ bá lọ sí pàtí tó bá jẹ́ dandan ẹ láìkì láti máa attend the functions kámẹ́rà ẹ láìkì ẹ you must camera yourself gbogbo functions lẹ fẹ́ máa mọ̀ tẹ́ bá ti dé functions ẹ ti ẹ̀ máa fi ara balẹ̀ ẹ máa rí ara fi balẹ̀ kẹ́ ẹ pọ́nra yín lé ṣé gbogbo bí ìrírú eléyìí kábíyèsí yíyọ Ọọ̀ni á dìde àwọn náà máa kí gbogbo àwọn èèyàn kiri nínú pàtí ṣé nǹkan mi ti wà ní ọ̀rọ̀ yẹn ni ṣé nǹkan mi ṣe ó ti bọ́wọ́ kan mi dé ni ẹ̀yin sísá kábíyèsí Oonirisha mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ pé family meeting lé Ọọ̀ni lórí kábíyèsí Ọọ̀ni torí ó ti bọ́ sí nǹkan mi o gọ́vnà Adeleke wá kọjá ọba Olúgbọ́n sọ̀rọ̀ olórí wọn ò sì ṣe kankan wọn dúró wọn ṣe kọ́ tó kọjá àwọn ọba Olúgbọ́n lásán kábíyèsí Ọọ̀ni ti dìde ẹ dìde wọ́n ti ń nawọ́ ẹ̀ṣẹ̀bẹ̀ rí fídíò yẹn ó yẹ ẹ̀ tún máa wọ ẹjẹ́ fún ẹ dìde ẹ jókòó kábíyèsí ẹ máa wò kábíyèsí Oonirisha wọ́n ti dìde wọ́n ti ń nawọ́ as usual kí ló wá dé gọ́vnà Adeleke èèyàn kan ló wá tàkùn wọn pé kábíyèsí ní Ọọ̀ni nìyẹn ṣé bí Ọọ̀ni ṣe ga tó kí ló dé gọ́vnà Adeleke ṣé ìga tó bàbá Ọọ̀ni ni èèyàn kò lè rí yín pẹ́yì lómi lára ẹkúrú wọ́n lè sọ pé wọ́n rí yín kọ́ má sọ pé wọ́n rí yàn lè dúró níbi kan kéèyàn kọ́ sọ pé òun ò rí yín náà wọ́n rí yín náà wọ́n rí yín náà ẹ wá fi sọ pé ṣé tí gíga
tí Oonirisha tó ga lẹ̀ rí ni àbí tún dúdú bí kóróṣin àbí white tán pè látòkèdè sálẹ̀ wọ́n wá fọwọ́ tó gọ́vnà Adeleke pé gọ́vnà ṣé ẹ̀ rí Ọọ̀ni ti dìde Ọọ̀ni ti ń nawọ́ látọ̀ọ̀kan tẹ́ ti wà lọ́ọ̀kan ni ó bá gbé lọ ló bá fà padà ló bá lọ bá kábíyèsí ni kábíyèsí ti ń nawọ́ bóyá nawọ́ bí Ọọ̀ni gọ́vnà Adeleke bóyá fẹ́ nawọ́ báyìí pé kóun àṣekì Ọọ̀ni tán ti nawọ́ tán ti gbọ́wọ́ dúró sọ́rọ́ ń ro wọn náà wá rí wípé ọba Olúgbọ́n wà ń bẹ̀ yẹn wípé kí wọ́n tiẹ̀ ṣèkì Ọọ̀ni ọ̀mọ́ pé àwọn kábíyèsí ọba Olúgbọ́n àwọn kábíyèsí mi wà lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni pé Ọọ̀ni ẹ̀ ń nawọ́ ó yá ẹ̀yin náà gbà síbẹ̀ ò mọ́ ṣe tajú kan pé Ọọ̀ni gọ́vnà Adeleke yí ọwọ́ yẹn ni pé ege náà kò tí ì kàn yín a máa kí yín kò tí ì kàn yẹn ṣe lọ dúró ná ẹ̀yẹ dúró sórí ibẹ̀ yẹn o attention dúró má jókòó dúró pa síbẹ̀ jẹ́ kọ́kọ́ lọ kí ọba Olúgbọ́n tó kúnra wọn lé ẹ rí i pé gọ́vnà Adeleke rọra dìde wọ́n dẹ̀ rọra ṣe kí ni wọ́n dẹ̀ rọra lọ sọ́dọ̀ ọba Olúgbọ́n wọ́n lọ ṣéèkì wọn wọ́n kí wọn bẹ̀ bàbá yẹn kí wọn olórí kí wọn wọ́n dẹ̀ rọra jókòó wọn padà wọ́n ṣẹ̀ wá lọ sọ́dọ̀ Ọọ̀ni pé Ọọ̀ni how are you how ẹ̀jẹ̀ o. As the chairman of the event says, we will have to continue to recognize you. What you have beckoning and the rhythm you are hearing, that's the Ewa. Thank you, please. Let's sit down as Baba says. Baba me. Let those remain seated, please. All the ones. Let's sit down now. As Baba sits, let's sit down. ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wá sọ pé irọ́ ni blogger ló máa dáná sun Nàìjíríà irọ́ ni wọ́n pa fún fídíò ó kí wọn no my dear wọ́n ti fi ṣe ẹ̀yàn ọmọ àlè Yorùbá kan kẹ́rí òtítọ́ kẹ́ máa sọ irọ́ kẹ́rí ojú ọ̀nà kẹ́ máa wọnú gbó lọ ṣé ẹ rí pé ẹ lè pariwo ẹ lè pa ẹnu gbogbo wa mọ́ ni láìláì ní ìkọ́ tá a jọ rí tá a jọ fojú rí tá a jọ rí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bàbá Muhammadu ló ṣẹ̀ṣẹ̀ lọ bá gọ́vnà Adeleke sọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá fáwọn padà ó ṣẹ̀ṣẹ̀ wá kí ni mo tiẹ̀ sọ lẹ́yìn ìgbà tán ṣe yẹn tán kí wọn ègé ìgbà yẹn ègé ó yá Ọọ̀ni gbà sílẹ̀ Ọọ̀ni tó bá jẹ́ èmi ni yín ni tí mi jẹ́ àyàmẹ̀ kọ́mọ́nà kíni mo jà mọ́ kankan wàláhì ordinary person kò lè bá mi dánwò mi ní dìde mọ́ àṣekè bó wá dúró síbẹ̀ tó wá kí mi gan àdáhùn torí disgrace eléyìí kìí ṣe nínú ilé láàrin èmi àti àbíyàn mẹ́ta la dúró public disgrace ni tí kò ní tán láíláí tó wà ní yẹ̀yẹ́ mi lójú ṣùgbọ́n Ọọ̀ni wọn ò mójú kábíyèsí Oonirisha wọn padà mọ́ra ǹjẹ́ o fẹ́ gbọ́ Ọọ̀ni kò tún ká wọn lára wọn disgrace yẹn wọn ò fi ilẹ̀ dáadáa wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá gbéra wọn Ọọ̀ni ṣẹ̀ṣẹ̀ tó wá gbéra wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá lọ bá gọ́vnà Adeleke níbi tí wọ́n jókòó sí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tó wá lọ náwó wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá ń kí ní gọ́vnà Adeleke náà ṣẹ̀ṣẹ̀ tó wá fáwọn náà wá ń gé etí jẹ ẹjọ́ kí lè wí ń bóyín irọ́ ni campaign after election kò padà bá mọ́ aṣọ ò padà bọ́ mọ́ yẹn mọ́ disgrace yẹn wọ́n ti take wọ́n ti grab rẹ̀ lè correct ẹ̀ mọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ kábíyèsí nígbà tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ wá gbéra wọn lọ sọ́dọ̀ gọ́vnà Adeleke gọ́vnà ṣẹ̀ṣẹ̀ wá kí wọn dáadáa ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ dáadáa kábíyèsí Ọọ̀ni ta ló ṣe ní báyìí ètò àtúnṣe ẹ̀ báyìí wọ́n níṣe láàárín ẹ̀yìn ọba fín èyí tẹ̀yìn ọba sì ń ṣe ẹ̀yìn disgrace wa ẹ̀ ń bojú wa jẹ́ ẹ̀ ń fojú wa gbolẹ̀ ẹ̀ ń borí àpèrè jẹ́ gbogbo àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ẹ̀ ń dáná sun ètò ìdúró kí ló ṣèyìn ọba àsìkò yìí gan-an kì í ṣe gbogbo yín o ọ̀pọ̀lọpọ̀ yín òkè káti ẹ̀ wá sọ wípé ẹ̀yin kábíyèsí ẹ wà ní ọ̀dà gómìnà ló ṣalágbèéná sọ sálárì yín ṣé ìyẹn ní kẹ́ má pọ́nra yín lẹ́ni ṣé gómìnà wà òun ló ní ẹ̀mí yín ni ṣé òun ló lẹ̀mí yín ni ṣé gbogbo nǹkan
nǹkan tẹ́ ń ṣe kábíyèsí Ọọ̀ni torí kí gọ́vnà Adeleke kó má bàa yọ yín as Ọọ̀ni òun lẹ ṣe ń ṣe gbogbo eléyìí. èyí pọ̀ ó pọ̀ fún Wàrísì ni bàbá Ọọ̀ni ó pọ̀ fún Wàrísì yín jáde. ṣé nǹkan mi ti wà náà rẹ̀ yìí ni ẹ ń bójú wa jẹ́ ẹ ń bójú wa jẹ́ kí la ṣe fún yín ẹ ń bójú wa ẹ yé bójú wa jẹ́. ẹ wo ẹ̀yin ọmọ Ifẹ̀ ẹ lọ bá wa pé kábíyèsí Ọọ̀ni níbi tán ti ń gbọ́ ó dẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ advice kábíyèsí wọn ó ní certain people kan àbí person tó jẹ́ pé tó bá bá kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí ò kì í yí ohun ẹ̀ padà ẹni yẹn ni ká ẹ lọ discover. ìbáàjẹ́ past tense ni àbí present àbí future lẹ́ni yẹn bíyá lára àwọn ẹ wo ẹkọ yẹ máa ń fẹ́ kéèyàn ṣáà sọ̀rọ̀ kọjá ibi tí kò yẹ kéèyàn sọ̀rọ̀ dé ńgbà mi. ẹ ṣáà lọ wá èèyàn kan tí kábíyèsí ò lè kọ̀rọ̀ sí lẹ́nu ṣá ẹ ní kí wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ bá kábíyèsí Oonirisha ẹ ń bojú ọmọ Yorùbá jẹ́ o ẹ ò bọ̀wọ̀ fún orí àpèrè tẹ ẹ jókòó síbẹ̀ bá ti ẹ bọ̀wọ̀ fún eléyìí títí yín adé tẹ ẹ dé síbẹ̀ ẹ bọ̀wọ̀ fún ẹ yé bojú wa jẹ́ tẹ bá ti ń bojú wa jẹ́ àwa náà ní bẹ́ṣùbẹ̀gbà a máa fún yín jẹ́. Wo má wá sábẹ́ fídíò yìí kó wá sọ rádaràda fún mi o fídíò yẹn ni kó wò ṣé nǹkan tí wọ́n náà rí yẹn ṣé nǹkan tó pọ́n ẹ lé ni kí ló rò pé àwọn dá tribe tán máa ṣe jọ ọmọ bí ijó wo lórí tán disgrace ẹni àwọn ní nọ́ọ̀tì ijó wo lórí ẹni àtọ̀ ń lọ káàkiri tí ò jókòó sílé tí ò pọn rẹ̀ lé tí ò bu ìyìkún rẹ̀ tó ń tojú bọlé kiri bí ẹran núrú ijó wo lórí igwe wọn ní south east tó ń nawọ́ kiri títí ìgọ́ ọmọ bí ẹni ijó wo lórí tí àwọn igwe wọn tó ń disgrace tí gọ́fìnà ń disgrace igwe ní south east báyìí àfi ẹ̀yin Yorùbá èyí tó yẹ kí gbogbo wa kájọ kẹ́nu bò wọn kájọ sọ fún wọn wípé èyí tó ń ṣe ó ti ń pọ̀ jù fún Wàrísì wọn ibẹ̀ lẹ́yìn kan ti sọ ẹ̀yin blogger ló máa dáná sí Nàìjíríà ti dá ṣé Nàìjíríà kan wà ní àbí kí ló tẹ̀ máa ṣàwọn ilé ṣé gbogbo nǹkan tó ń sọ fún yín kò tí ì yé yín kò sí Nàìjíríà kankan níbì kankan ṣé orí gbogbo àwọn ọba yẹn àti gbogbo àwọn politicians pátápátá wọ́n mọ̀ pé Nàìjíríà ti tán kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà. àwọn western world iye iṣẹ́ ti rí àwọn yẹn Nàìjíríà is a market place fún àwọn láti ra ọjà láti negotiate nǹkan tí Nàìjíríà wà fún nìyẹn market grand ní Nàìjíríà of today níbi tí gbogbo àgbáyé ti ń wà tán ti ń ṣe exchange àwọn ọba àtàwọn politicians yín wọ́n dẹ̀ ta gbogbo nǹkan ìní yín tó yẹ kán fi build because àwọn náà mọ̀ wípé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà kò sẹ́ni tó lè build ẹ̀ mọ́ bó o bá frustrate ara ẹ̀ tó build ẹ̀ ẹni tó máa take over àgbéwálẹ̀ àbàjẹ́ so kò sẹ́ni body tó lọ bẹ̀ tó ready àti build ẹni ṣé nǹkan tó tẹ̀ ti bàjẹ́ láti over 60 years ago lèèyàn ká ló fẹ́ fi 80 years ṣe abracadabra tó fẹ́ ṣe dà kò sí ká ẹ sunkún látẹ̀mí dọ́là fún Tinubu ẹ ò lè rí ìyà yípadà kankan bẹ́ẹ̀ nǹkan tó bá rí ṣe nǹkan tó bá bá mẹ́kàn ló máa lò ní ṣé ó rówó ń bẹ́ẹ̀ ni kò sí kankan. àwa Yorùbá yìí nìkan náà ni àwọn ọba wa ń bojú wa jẹ́ tó ń disgrace wa kábíyèsí Ọọ̀ni ẹjọ́ ṣé wọ́n fi patí ṣe nǹkan fún yín ni ṣé wọ́n sọ wípé dandan tá ẹ̀ bá ti máa lọ patí nǹkan kan ṣe yín nǹkan burúkú kan ṣe yín tí ò bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí kankan pálásì máa ta yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti ń bọ́ sí nǹkan míì àwọn celebrity gan nǹkan tí wọ́n ṣe fún yín yẹn wọn ò lè ṣe fún àwọn celebrity honestly Ọlọ́run bá ń gbọ́ gbogbo wa dọ̀nà láwọn tó pera wọn ní celebrity ní Nàìjíríà bẹ́ẹ̀ tó jẹ́ nílẹ̀ Yorùbá èèyàn ká ṣe ilé fún Wàsíù Àyìndé Marshal àfìdípọ̀ tẹ̀mọ̀lẹ̀ ìwà ajẹyẹ ẹ̀ níṣu bó o jẹ́ gómìnà kó o jọba aládé gan kó o snọ́ọ̀bù Tinubu kó o snọ́ọ̀bù Wàsíù kó o snọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ yẹn wàá jẹ iyán ẹ̀ níṣu wàá kọ̀lẹ́ ti wòtòwòtò. mo bí yín ni olórin wo yálà ní jùjú o àbí fújì o àbí hip hop o gbogbo wọn yẹn ìjọ oníyàn tó rẹ̀ pọ́n lè ṣe lè fún kò tẹ̀ kọ́ wá sọ wípé kò tẹ̀ tún wá ṣe àwọn baálẹ̀ tó bá ní baálẹ̀ gan wọ́n tún pọ́n baálẹ̀ lé àwọn pẹ̀lú mo kàn láìka àwọn baálẹ̀ ilẹ̀ Yorùbá àwọn yẹn ní class I love baálẹ̀ I love àbí baálẹ̀ nìkan ní ká ti ẹ̀dá ká gbà nílẹ̀ Yorùbá ká má jọba mọ́ ni torí ọ̀pọ̀lọpọ̀ tó ń jẹ́ baálẹ̀ wọn kì í ṣe yánmayànmá kiri àbó orí baálẹ̀ tó ń ṣe yánmayànmá tẹ́ ẹ bá rí ẹgbẹ́ jáde ká bá yín gbé
ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá náà láti máa rí kábíyèsí tó jọba sórí ilẹ̀ tó yẹ pé ibẹ̀ ló ti rí owó tó fi ń jẹ tó fi ń jẹ èèyàn tó lóun ọba ṣùgbọ́n tó ń gbógun ti àṣà àti ìṣe bí tó lóun balẹ̀ lórí ṣé kábíyèsí nìyẹn kábí rádaràda nìyẹn ìyẹn ò sínú èsì gbogbo ẹ̀yin ọba àsìkò yìí gbogbo yín wá ń ṣe yánmayànmá ẹ ṣe iná yánmayànmá rádọ́rọ̀dọ́ ẹ kàn ń bá gbogbo àṣà jẹ́ ìkan gbógun tàṣà ìkan gbógun tẹ̀sìn ẹ̀yin kan bójú àgá púà ẹ lọ wábi gbàjarè ẹ wo àtúntì ṣẹlẹ̀ yìí ó wà lára yẹn ẹdìyẹ tó tọ̀ tí ẹdìyẹ tó yàgbẹ́ tí ó tọ̀ ibẹ̀ lára ẹ̀ kábíyèsí eléyìí tẹ́ ṣe yìí bàbá ńlá disgrace náà pé ege ó yá kò tí kàn ẹ́ ìwọ no ni ó yá gbà ege ọba kan ló wà bẹ́ẹ̀ ọba yẹn wà important jù wọ́ lọ ọ̀ọ́ni ìwáwo jókòó síbẹ̀ yẹn náà kábíyèsí olúgbọ́n mo rí yín ọmọ sáìtì yín ẹ ṣe wọn ẹ kú dìde o ẹ rẹsà ẹ pẹ̀lẹ́ ọ̀ọ́ni ó yá wá tiẹ̀ ó yá gbà sí rẹ̀ ojúgbà mi ti fún yín ṣùgbọ́n ẹ̀yin gọ́vnà Adeleke èyí tẹ́ ṣe ara yín lẹ disgrace o orí ipò tẹ́ jókòó sílẹ̀ disgrace o ẹ̀ẹ̀kan mọ́ ní ẹ̀yin lẹ mọ̀ ó wà lára yín pẹ̀lú bá ṣe lọ́ọ̀fù yín tó ṣáàrí pé ọ̀ní lẹ disgrace gbogbo ilẹ̀ Yorùbá including you òun lẹ disgrace no matter what anything tí ìbẹ̀rùn kó ṣẹlẹ̀ láàrin yín ṣé ó yẹ kẹ́ gbé sójú kẹ́ gbé sára ní public bẹ́ẹ̀ yẹn kí ló dé Délé Mọ̀mọ́dù bàbá Délé Mọ̀mọ́dù ló ṣẹ̀ṣẹ̀ tó wá wọ yín padà ó wọ yín padà náà ẹ wá lọ ṣe ege fídíò kejì tẹ̀yìn èèyàn rí tẹ́ sọ wípé fún fídíò ibi tí gọ́vnà Adeleke ti wá kí kábíyèsí dáadáa lélẹ̀ tí wọ́n gbé jáde irọ́ ni kábíyèsí Ọ̀ọ̀ni lẹ́yìn ìgbà tí gọ́vnà Adeleke ṣe ege tó kí wọn tó lọ jókòó sáyẹ̀ kábíyèsí Ọ̀ọ̀ni kò tún rí disgrace yẹn ò mú wọn kára wọn tutù kí gbogbo nǹkan tó lé lára wọn kó wálẹ̀ wọ̀ wọ́n tún ìgbé orí adé àtọ̀pá àṣẹ àtẹ everything wọ́n tún ìgbé lọ sọ́dọ̀ gọ́vnà Adeleke ibi tó jókòó sí ẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́n tó ẹjọ́ tí ò lè rí ẹjọ́ wẹ́wẹ́ tẹ́ wálé ayé wá tó gbogbo ibi lẹ́tí máma ẹ ti láìkẹ́ ẹjọ́ jù ẹ ti rojọ́ jù you talk too much kábíyèsí Ọ̀ọ̀ni ẹ bá mi ṣe fídíò ìdọ́dọ̀ kábíyèsí jàre orúkọ tèmi dára ni ẹ ń bójú wa jẹ́ kábíyèsí you too talk kò sí pátí tá ti máa rí yín láyé ẹ máa rìn kiri ní ẹ kì í lè jókòó sórí síìtì tó bá fún yín ṣé kàn mí ṣé wọ́n lè nǹkan mọ́ di yín kó má máa lè jókòó ni ẹ ní máa jókòó pálásì náà nìyẹn o àjẹ́ wípé gbogbo àwọn fídíò tá máa rí tó bá ti wá kí yín pálásì tó bá ti ókè wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pè yín ibi tẹ́ bá wà ẹ ṣẹ̀ṣẹ̀ wá wọlé síbi ibi tẹ́ bá ti fẹ́ lórí àtẹ́ǹdì sí wọn àwa rí yín bẹni tẹ́ jókòó ẹ kì í jókòó pálásì àti padà rí ẹ̀ṣẹ̀ tó wá kẹ̀kẹ́ tó ta yín dì í èèyàn disgrace yín bẹ́ẹ̀ yẹn orí adé ẹ tó wá gbéra yín ẹ̀ṣẹ̀ṣẹ̀ tó lọ gbéra yín bá kí ló dé kábíyèsí tà yóò pọ̀ fún wàrísì yín jàre kan disgrace wá dẹ̀ sọ́sọ́sọ́ ẹ̀ gbọ́ my sister wàláì mo rí gbogbo kọ́mẹ̀ntì o àwọn kọ́mẹ̀ntì yẹn báàdì ni o àbí ká sáré ka díẹ̀ ni lára àwọn ọmọ kábíyèsí kọ́mẹ̀ntì tọkọ síbẹ̀ ni mi ní dárúkọ ó ní it is better you pull down the entire video rather than do damage control. This video doesn't change the narrative of what we saw glaringly. What is wrong and better we administer the undiluted truth to it before it becomes an uncontrollable problem. That is Kábíyèsí Olúgbọ́n seated honorably beside the governor. Why did he not remain standing and stretch it to show respect? The governor comes back from Ooni's table. Ẹ máa wáìnì ara yín ṣe gbọ́ ohun tí ò dá kò dá. O ọ̀pọ̀lọpọ̀ náà wá bú ẹni yẹn wọ́n ní orí ẹ̀ ti gbálẹ̀ ojú ó ní kinní kan olórí ojú àlámì wẹ́ẹ́ níwèé gbogbo èèyàn ò tiẹ̀ kan èmi. I'm not being ambiguous there, but it is you that should be honest with what you see clearly in the first video. Showtime. Pull down before posting this. Now, let me educate you small about tradition. This, our father here, is the Ooni of Ile-Ife, the progenitor and paramount ruler of Yoruba land. Is the Arole Oòduà. Is the chairman of our traditional council in Yoruba land. Wallahi, mo doubt it. Baba should not be seen public.
Baba should not be seen publicly stretching across the table the way he did to greet anyone, not to talk of anyone snubbing his handshake, either intentionally or not. Hey! He should take back to his seat the moment he saw him walk past him to greet others, and allow him to come back to greet him in a more honorable approach. Can you see how the rest of the people sitting on that table greeted His Excellency? They made sure the governor made the pleasantry gesture before they rose and greeted him in return. None of them remained standing like Baba did for him to greet everyone round. They only stood halfway for the handshake and sat back immediately, but Baba stood. Oh, Nene Baba, he stood and kept stretching his whole body just to reach out to him. We should not be under any circumstances. The organizational structure of the palace seems to have progressively collapsed. Otherwise, things like this will not happen at all to the public's consumption. You all should be honest and show your displeasure when you see things like this, so correction can be made. Oh, Adafie. Baba is not just a king, but Ooni, ẹni tí ó ní ìtẹ́ Oòduà. Wàláhì Ooni àsìkò yìí ò padà mọ orí ibẹ̀ yẹn lé. He shall witness governance of many presidents, governors, ministers, and other government parastatal era. So why would he bow out of humility to any political personnel when he's going to see many more? This is not humility, but desecration to the stool of Oòduà. Eleni, hope you know Gomina can sack Ooni in an instant. Eleni, how can Ooni stretch out his hand first? Why? Make una the advice on a king go. Me sofunyin. Etede. He should try and be respecting himself. Oh, gone are the days when Opa Ashe used to represent king. Shame is honest. Oh, Eleni àmì Ṣíjú Adé Olúbùṣe. Kábíyèsí ẹ wà láyé wọ́n miss ọba tó wàjà kẹ́yìn tó débẹ̀. It's a disgrace. You need to stop being everywhere. Now everywhere that man they go, he know they sit down for that beautiful palace where we put him. Okay. He's too everywhere for my liking. For his respect as a king, he should not be everywhere. He must not attend every functions. Oh, let it be difficult for people to reach him, and it will command him respect. That is accord for a king. 100%. Eluniso. The palace is boring, and he was invited. But the palace is boring pẹ̀lú àwọn òbítíbitì àwọn tó wọlé tó ń jáde àti àwọn ìyàwó oríṣiríṣi tó wà ńbẹ̀. Má má sọ bẹ́ẹ̀ yẹn mọ́. Eleni na blogger go scatter this country last. Kí ni nǹkan tó kan blogger ńbẹ̀? Ṣebí nǹkan tó ṣẹlẹ̀ tán record ní everybody rí. Ìyẹn alábòsí ẹ̀dá. Eleni, kudos to the late king. Oonirisha ikú bàbá yèyé láyọ̀ tó já sí wípé kábíyèsí Ọ̀jájá ẹ̀rí kudos ó yẹ kán máa fún yín. Èyí tó ti wàjà náà lọ fún is a powerful message to you. Ẹ lọ tún ìrìnàjò ayé yín ṣe kábíyèsí. Ẹ lọ tún ìwà yín ṣe, ẹ lọ tún many things ṣe. Iyì kékeré báyìí ní ìròpó kù síbẹ̀ yẹn mọ́. Àwa la ṣì ń jẹ́ kán máa sọ pé orí àpèrè orí Ọ̀ọ̀ni ẹ̀yin gógógógógó gbogbo iyì tẹ bá bẹ̀ ẹ ti sọná sí, ẹ ti ṣáná sí, ó ti jóde irú. Ẹ sì ní jàre kábíyèsí. Tí bá ní kí n máa ka àwọn messages yìí, ó ní agbára. Ẹ má jẹ́ ká kà á mọ́. Tó, kí ni ìwọ náà rí sọ̀rọ̀ tó wà lẹ̀? Kí ló rí sí ó yá nítorí Ọlọ́run? Bá mi drop comment ẹ sábẹ́ fídíò yìí. Wá bá mi pín kó dé palace Ọọ̀ni. Àwọn ni wọ́n yàgbẹ́ burúkú síta àti fèsìkéèsì gbó. Àwọn ló sọ
sòkò sórùlé wa tó fún wa tó máa fún wa lọ́rọ̀ sọ all the time mo ti gbọ́ dáadáa wípé Ọ̀ọ̀ni láìkì ẹ bá wa share nǹkan tẹ́ láìkì àti gbédé kábíyèsí Ọ̀ọ̀ni àti gbóhùn tẹ́ mọ́ jẹdé ṣèbí wọ́n lẹ láìkì ká máa pariwo yín ká máa analyse gbogbo palace àtẹ̀yìn náà àti everything about you àti ti analyse eléyìí ẹ bá mi share dọ́dọ̀ wọn yẹ ibi happy kábíyèsí o ẹ ṣe ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ o Oonirisha o orí mi rèé o ege Ọ̀ọ̀ni ege oya kò tí ì kọ bàbá olúgbọ́n ẹ̀yin respect ara yín ra ṣàṣẹ dáadáa lẹ́wọ̀ olórí ẹ̀pẹ̀lẹ́ mẹ́yẹn ẹ̀pẹ̀lẹ́ kú tọ́jú bàbá àgbájú yín dà kábíyèsí mo ọ̀nà yín o Ọ̀ọ̀ni ó yá ìwọ náà ó yá gba kékeré síbẹ̀. The disgrace.